iṣẹ́ òní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ wọ láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú Òde Jídé Morúnfó lóníròyìn ẹgbọ́ròyìn náà. Ìgbìmọ̀ tẹ̀kótó ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórí ẹ̀ka agbára fún àtúnṣe àti rírà ti ṣe ìpàdé pẹ̀lú mínísítà fún agbára Joseph Tegbe lórí ibi tí ohun àmúṣagbára dúró dé jákèjádò orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wá ojútùú pátápátá sí àwọn ìpèníjà ẹ̀ka náà. Akọ̀ròyìn wa tí ó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin Muhammad Rabiu Ali ń jábọ̀ wípé mínísítà náà ṣe àgbékalẹ̀ àwọn kókó ọgbọ́n inú tí ó mú ìdàgbàsókè wá lábẹ́ ètò ìrètí ìsọdọ̀tun. Ìjọba àpapọ̀ ti yànnàná rẹ̀ wípé àwọn ọ̀nà tí wọ́n ń ṣe kì í ṣe àwọn ọgbọ́n àtinúdá tuntun ṣùgbọ́n ó wà níbàámu pẹ̀lú ètò ìrètí ìsọdọ̀tun ààrẹ Bọ́lá Tinubu. Mínísítà àkànṣe iṣẹ́ fi eléyìí léde nígbà tí ó ń ṣe ìbẹ̀wò òpópónà márosẹ̀ Èkó sí Calabar. Ní ìsapá láti mú ìjọba súnmọ́ ará ìlú, alága ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Ìjẹ̀bú Folúṣọ́ Bádéjọ ti fi àkànṣe iṣẹ́ 21 amáyédẹrùn fún àwọn ènìyàn lọ́lẹ̀ jákèjádò wọ́ọ̀dù 10 tí ó wà ní ìjọba ìbílẹ̀ náà. Nígbà tí ó ń ṣe ìfilọ́lẹ̀ àrà ọ̀tọ̀ méjì nínú àwọn iṣẹ́ àkànṣe náà, aya gómìnà ìpínlẹ̀ Ògùn Ìyáàfin Bámidélé Abíọ́dún ṣe àpèjúwe ọgbọ́n àtinúdá náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìwúnilórí fún ìgbélárugẹ ayé ọmọnìyàn. Akọ̀ròyìn wa Anthony Gandoni tí ó wà níbi ìfilọ́lẹ̀ náà ń jábọ̀ ìròyìn ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí. Àwọn iṣẹ́ àkànṣe 21 fún ìjàǹfààní àwọn aráàlú fáwọn wọ́ọ̀dù 10 ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ìjẹ̀bú ní kíkọ́ ìyàrá ìkẹ́kọ̀ọ́ olójúlé méjì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Muslim Primary School Iléṣè Ìjẹ̀bú, ìyàrá ìtọ́jú àwọn ẹrù sí, ìjókòó àtàgà kọ̀wé fún àwọn akẹ́kọ̀ọ́, pínpín ẹ̀rọ amúnáwá tí ṣe transformer àti 500 kVA fún àwọn olùgbé Ìjàre, pípèsè iná tó ń lo oòrùn fún kànga ìgbàlódé, ìpèsè àwọn ohun iṣẹ́ ìgbàlódé fún àwọn iléèwòsàn alábọ́dé àti pípèsè iná tí ń lo oòrùn fún ojú ọ̀nà ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kété lẹ́yìn tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn ohun amáyédẹrùn yìí, ìyàwó gómìnà ìpínlẹ̀ Ògùn tí í ṣe arábìnrin Bámidélé Abíọ́dún gbóríyìn fún alága ìjọba ìbílẹ̀ náà fún ti pàtàkì ohun iṣẹ́ àkànṣe náà fún àwọn ará ìlú léyìí tó sì jẹ́ ó di mímọ̀ fún un wípé lára ohun tí òṣèlú àwarawa wà fún nìyẹn. Nínú ọ̀rọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà ń bẹ̀ léyìí tí ó yọ Olúwòrò ti ìwòrò Ìjẹ̀bú sílẹ̀ Ọba Adébísí Ọ̀nàfúwà, igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn James Dina àti olùdámọ̀ràn àgbà fún gómìnà lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ Emiola Gaza gbóríyìn fún alága ìjọba ìbílẹ̀ náà fún ti ìpàtàkùn tí ó kó lórí ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ náà léyìí tó sì rọ àwọn olùjàǹfààní ètò náà láti lo àwọn ohun amáyédẹrùn náà dáadáa. Kì í ṣe nǹkan tí agbọ́dọ̀ ti ṣeré lọ́sàn-án àti lóru ẹ̀yin lọ́gbọ́dọ̀ máa ṣọ́ àwọn ọmọ wọ̀nyí o pé tó bá ti bàjẹ́ àgbàdo àti jẹ́kọ̀ padà láìsẹ̀ ìrìnà lè lóko lè gbèsè. Gbogbo àwọn ẹ̀ka ìbílẹ̀ yìí ni wọ́n rí i pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ yìí sí. Alága ti ṣe tiẹ̀, ètò yẹ kí ìjọba ṣe nìyẹn. Àwọn èèyàn tó wà láwọn ẹ̀ka yìí láwọn wọ́ọ̀dù yìí ó wá di dandan fáwọn náà láti dáàbò bo àwọn nǹkan tó ń ṣe síbẹ̀ yìí. Nǹkan tó ṣe kókó ni ká gba àwọn ènìyàn wa níyànjú pé kán rí àwọn project yìí gẹ́gẹ́ bí tiwọn, wọ́n rí gẹ́gẹ́ bí pé àwọn ló máa ṣàǹfààní fún, so àwọn ló wúlò fún, kán múlò dáadáa. Nígbà tí alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn tí ń bẹ ní àríwá Ìjẹ̀bú ìyẹn olóyè Folúṣọ́ Bádéjọ ń fi ẹ̀mí ìmoore hàn fún àwọn ará ìlú. Ó sọ wípé àkànṣe iṣẹ́ náà jẹ́ lára àwọn ohun tí òun gbà lérò àti ara ẹ̀jẹ́ tí òun jẹ́ nígbà tí òun ṣe ìpolongo ìdìbò sípò alága. Kò ṣe iṣẹ́ mi nìkan, mi ò ṣe ní iṣẹ́ ìtara mi, nǹkan tó mo pè ní selfless service mo ṣe. Mo máa ń gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn tí a jọ ń ṣiṣẹ́. Màá gbà lọ́wọ́ wọn legislative, màá gbà lọ́wọ́ wọn ESCO, màá gbà lọ́wọ́ wọn traditional rulers, màá gbà lọ́wọ́ wọn community development association. So tó máa ṣe ń béèrè sí ẹ máa ṣe lọ́wọ́ wọn balance kí la need. So bá ṣe máa ń ṣe nìyẹn, ṣe ní pé ìṣe tara pé nǹkan tẹ́mi bá ṣàfẹ́ ni máa ṣe, tá a bá ṣe wò ó bówó yẹn bá ṣe wà sí. Alága ìjọba ìbílẹ̀ náà wá fi tó olùgbé ìjọba ìbílẹ̀ náà létí wípé
késekése ni wọ́n rí kàsàkàsà tí jẹ́ tuntun lára ohun iṣẹ́ àkànṣe tóun yóò tún sì ń bọ̀ lẹ́yìn títí tí òun yóò fi kúrò ní orí ipò gẹ́gẹ́ bí alága láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dù ti bu ẹnu àtẹ́ lu gbígbégilé tí àjọ EFCC ṣe gbégilé àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìwà tí kò bá òfin mu sí ọjọ́ tí ó kù dẹ̀dẹ̀ sí ìdìbò gómìnà ní ọjọ́ 15 oṣù kẹjọ tí a wà yìí. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú náà Maxwell Ngudem, ẹgbẹ́ òṣèlú náà fẹ̀sùn kàn wípé ìgbésẹ̀ náà jẹ́ èrò láti dí ìṣètò ìjọba lọ́wọ́, tí ó sì sọ wípé òun yóò pe ìgbésẹ̀ náà níjà ní ilé ẹjọ́. Ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dù sì ń ké pe ààrẹ Bọ́lá Tinubu láti rí i dájú wípé ìdìbò gómìnà náà lọ ní ìrọ̀wọ́rọsẹ̀, láti pàṣẹ fún àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò láti jẹ́ ẹni tí ó ṣègbè àti láti gba àwọn àjọ INEC láàyè láti ṣètò ìdìbò tí ò ní ẹja ń bá pọ̀n nínú. Ẹgbẹ́ òṣèlú náà tún pé láti dásílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ àti alátìlẹ́yìn tí wọ́n sọ wípé wọ́n fi sínú àtìmọ́lé, tí ó sì fi ìpinnu rẹ̀ múlẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Adélékè síwájú ìdìbò náà. Ẹ̀kọ́ kíkọ́ lákòókò ìsinmi, èyí tí ó ń fi àyè fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ìjọba àti ti aládàáni láti mú kí ọkàn jáfáfá fún ìtẹ̀síwájú ìwé kíkà lásìkò ìsinmi. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ló ní èrò tí ó yàtọ̀ lòdì sí fífi àwọn ọmọ wọn sí ilé ẹ̀kọ́ lákòókò ìsinmi dípò láti máa sinmi, èyí tí ó jẹ́ èrèdí ìsinmi ọlọ́jọ́ gbọọrọ náà. Ahmad Fulani fojú wo èyí tí ó dára jù lọ fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀jẹ̀ nínú ètò ẹ̀kọ́. Ẹ̀yin ará, ìwọ̀nba ìròyìn tá a ní fún láṣàlẹ̀ ẹnu, ẹ pàdé wa lọ́la nípa oore ọ̀fẹ́ Olúwa. Kó tó dìgbà náà, ká sùn re o, ó dàárọ̀.